Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ńkọ́. A kú ọjọ́ èní, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ àlàáfíà ló máa jẹ́ fún èmi àti yín. Happy New Week to you. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, oṣù yìí mà tún ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run tóbi o. Èní ni Monday 30th, oṣù ti parí of the month. A ti fẹ́ wọ inú oṣù tuntun. Láyọ̀ àtàlàáfíà lèmi àti yín á fi wọ inú oṣù July o. Ní agbára Ọlọ́run wọ̀dé wá ẹnì kankan tì nínú wa ní àṣẹ Èdùmàrè. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n fún Queen Naomi ní ọ́fíìsì o ní inú ààfin. Wọ́n ní ọ́fíìsì yẹn tóbi ju ti tẹ́lẹ̀ lọ. Ṣé mọ̀ pé ìgbà tí Queen Naomi wà nínú ààfin, wọ́n ní ọ́fíìsì. Ọ́fíìsì yẹn, ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe gbogbo àwọn queen work wọn. Ṣùgbọ́n wọ́n ní ètí bàbá wèrè ńlá fún Queen Naomi, wọ́n ló tóbi gan-an. In fact, wọ́n ló ya Queen Naomi gan lẹ́nu nígbà tí bàbá wèrè ńlá ní ibi táwọn máa lò fún ọ́fíìsì nìyẹn. Gbogbo àṣẹ tó yẹ kí bàbá wèrè ńlá fún wọn, wọ́n ti fún wọn. Ṣùgbọ́n èyí náà mọ̀ pé àwọn àǹtí wa gbogbo yìí, inú wọn ò dùn rárá sí gbogbo ìgbésẹ̀ bàbá wèrè ńlá lórí ọ̀rọ̀ Queen Naomi. Tí a bá fi dá wọn, nǹkan tó fẹ́ ò ní kí kábíyèsí má ti ẹ̀ wò sáìdì Queen Naomi mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó ju ẹ̀dá lọ. Nítorí ẹ̀ ni ó fi ń ṣiṣẹ́ àrà èyí tó ń ṣe nínú ayé Queen Naomi àti bàbá wèrè ńlá. So ọ́fíìsì yìí, ibẹ̀ ló bá lò sí. Ibẹ̀ ni wọ́n ti máa ṣe gbogbo àwọn iṣẹ́ wọn. Torí ṣé mọ̀ pé bí a ṣe ń sọ fún yín pé a lè sọ bóyá Queen Naomi máa dúró sí inú ààfin o. Ṣùgbọ́n wọ́n á máa wá, wọ́n á máa lọ. Tó bá yẹ pé iṣẹ́ kan wà tó yẹ kán ṣe, wọ́n á wá, wọ́n á ṣe. Nítorí wípé ṣé inú ààfin tí Queen Naomi ti máa raise ọmọ wọn náà ni gbogbo àwọn sísí wa gbogbo yìí máa gbé. Ẹ mọ̀ pé temporary ni kábíyèsí ní kó yọ̀ǹda àfi fáwọn, kì í ṣe pé bàbá wèrè ńlá divorce wọn. Wọ́n ní tí Queen Naomi fi máa parí ritual àwọn àdẹ̀gbọ́ pé ó kù ìkásẹ̀ ritual tó fẹ́ ṣe. So tó bá ti parí ìyẹn ní ìsìn, torí fóòmù yẹn ló le jù. Torí wọ́n ní fóòmù yẹn kò kí ń tètè, wọn kì í tètè rí ṣe. Wọ́n ní tó bá dẹ̀ miss ẹ̀, ó tún di ọdún mẹ́wàá lẹ́yìn yẹn. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ti parí gbogbo fóòmù ritual wọn. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe fún Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé a sọ fún yín nípa bí wọ́n ṣe gba oyè ìyélú àwọn tó dé wọn ládé, tí wọ́n dẹ̀ tún gba ring wọn bí a ṣe gbọ́ nìyẹn allegedly o. So èyí tá a gbọ́ tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìwúrí, tó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùbọ̀ wá dídùn. Ó ní ọ́fíìsì tuntun tí wọ́n ló tóbi gan-an tí bàbá wèrè ńlá fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bàbá wèrè ńlá, wọ́n náà ń ṣe too much fún Queen Naomi. Ipe ọ̀rọ̀ Queen Naomi yìí náà ni bàbá wèrè ńlá máa ṣe nǹkan tó yẹ pé wọ́n ṣe rí fáwọn. Ẹ jọ nítorí Ọlọ́run. Kí ni ẹ tún fẹ́ kí kábíyèsí ṣe báyìí? Láti bí ọdún mẹ́ta ni Queen Naomi ti kúrò nínú palace yẹn. Ọdún mẹ́ta. So tí kábíyèsí bá ṣe ju bó ṣe ń ṣe lọ́gán, ó tó bẹ́ẹ̀. Ọdún mẹ́ta ni àwọn àti ọmọ wọn ò ríra gẹ́gẹ́ bí bàbá àtọmọ, pé wọ́n jọ ń sùn, wọ́n jọ ń jí. Tó yẹ pé tí kábíyèsí bá fẹ́ lọ wò wọ́n náà, lọ́tọ̀ ń lọ sí ibi tán wà láti lọ wò wọ́n. Kò dẹ̀ ń ṣe pé bóyá ibi tó súnmọ́ wọn, wọ́n á ṣẹ̀ gbọ̀nà Èkó lọ lọ́nlọ́nlọ́ ni. Àbí kí wọ́n ṣẹ̀ gbọ̀nà Àkúrẹ́ lọ lọ́nlọ́n. Ṣé ó easy ni? So
So èmi mọ̀ pé kábíyèsí wọn ṣe tó, wọ́n máa ṣe jù báyẹn lọ lágbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run, Queen Naomi deserve more than this. So gbogbo ọ̀nà tí bàbá Werinla ń gbà ò ní pé kí wọ́n make Queen Naomi happy, kọ́ múnú wọn dùn, kọ́ máa yọ̀ wọn kún. Èyí tá a tún gbọ́. Ẹ mọ̀ pé nínú gist tí mo ṣe last, mo ní kábíyèsí, mo ní wọ́n ti gba àwọn security officer, àwọn tó yẹ pọ́n ní license, wọ́n ti gbà fún Queen Naomi. Wọ́n ní ìgbà tí Queen Naomi dẹ̀ lọ sí inú ọ́fíìsì wọn láti lọ wo iṣẹ́ tí bàbá Werinla ṣe, tó rọ́nà gba wọn tán renovate gbogbo inú ibẹ̀, kó chair tuntun, table tuntun, everything tuntun síbẹ̀. Wọ́n ṣe bẹ̀ bí ìgbà tó yẹ pé ẹ mọ̀ pé téèyàn bá ṣe ọ́fíìsì fún queen, bó ṣe ṣe ọ́fíìsì nìyẹn. So Queen Naomi lọ wo ibẹ̀. Wọ́n ní bí ìkan nínú àwọn àǹtí wa bó ṣe ń bọ̀ nìyẹn, kòkòkò ló bá dé ọ̀dọ̀ security officer. Àwọn yẹn bá ń bi pé kí ló fẹ́. Àwọn security officer tó yẹ pé wọn kì í wojú èèyàn, orí ẹ̀ báyìí náà máa wò. Ló bá ní òun wá yọjú sí Queen Naomi ni. Ẹ dẹ̀ mọ̀ pé ó ti ní nǹkan tí bàbá Werinla ti máa sọ fún wọn. Ẹ mọ̀ pé kò dàbí àwọn security officer tí wọ́n gbà tẹ́lẹ̀ sínú palace tó yẹ pé táwọn ti sí wa gbogbo ẹ̀ tó bá ti ṣọwọ́ kú dúró, wọ́n máa jẹ́ kán wọlé ni. Wọ́n á tún máa ṣe yes ma, yes ma, yes ma. Àwọn èyí wọn ò gbéṣẹ́ rányàn o. Wọ́n ní náà máa sọ fún yín pé wọn ò lè gbà kó wọlé, pé kò wà allowed láti wọ inú ilé lọ bá Queen Naomi. Wọ́n ní àǹtí wa bá bẹ̀rẹ̀ ẹjọ́ pé ṣé wọn mọ̀ pé kó wa ìfọ̀ní Queen Naomi ni. Wọ́n láwọn yẹn ò tiẹ̀ dá ló mọ̀. Wọ́n náà kàn ń wo ibi tí wọ́n ń wò ní tiwọn ni. Wọ́n ló bá rojọ́ kí ló dé tóun ò lè rí Queen Naomi. Òun kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Òun kàn ní nǹkan tóun fẹ́ wá discuss pẹ̀lú wọn ni. Wọ́n nígbà tó rojọ́. Wọ́n ní àwọn èèyàn ò fún lésì. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí fi ẹsẹ̀, bó ṣe rọra fi ń sún kẹrẹ lọ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé bàbá Werinla mọ nǹkan tó máa ṣẹlẹ̀? Wọ́n ní bàbá Werinla dẹ̀ ti wọ̀n wọn. Wọ́n ná wọ̀n àwọn sisi wa gbogbo seriously pé kán má súnmọ́ ibi tí Queen Naomi bá wà o. Wípé kán má súnmọ́ ibi tí Queen Naomi bá wà o. Wípé torí tí wọn ò bá gbọ́ nǹkan tí ojú wọn bá rí, kán fara mọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Sọ ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa wọ́n ṣe kúrò ní ọ́fíìsì Queen Naomi. Ṣé ẹ mọ̀ pé wọn ò jẹ́ kán wọlé, àwọn security officer wọ́n báǹdì wọn kúrò. Wọ́n ní wọ́n wá ń rojọ́ lọ, wọ́n ń dá rojọ́ lọ. Wọ́n lọ ń pe Queen Naomi ní nobody. Ọmọ Àkúrẹ́ tí kábíyèsí gbéga yìí, ó fẹ́ máa ṣe bí ìgbà tó yẹ pé ojú bó ṣe wà lọ. Tí ò bá ń ṣọpẹ́lọpẹ́ kábíyèsí, ṣé ò lè débi tó fẹ́ dé ni? Wọ́n níbi tó ti ń dá rojọ́ ni Dr. Lizzie ti yọ lẹ́yìn. Dr. Lizzie ni ọmọ Àkúrẹ́ náà ló ti di kún ẹ̀. Ọlọ́run ti gbàṣẹ lé ọmọ Àkúrẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ̀yin èèyàn yìí kí ló ń wá kiri? Kí ló wá lọ sí ọ́fíìsì? Ṣé nígbà tó dé ọ́fíìsì ṣé ò lè wọlé? Ó yẹ kó lè wọlé, ṣé bá ọmọ Àkúrẹ́ ni? Ẹ̀yin èèyàn lé. Ọlọ́run á gbé wa ga. Lójú àwọn ọ̀tá wa báyìí lọ́lọ́run á ṣe gbé wa ga. Ọ̀tá tó bá di ọwọ́ wa mú tó ní pé a ní ṣe rere láyé, Ọlọ́run Elédùmarè á kọjú ìjà sẹ́ni yẹn ni o. Gbogbo àwọn tó yẹ pé ẹ pè kan wá jẹun, tẹ́ ẹ̀ ń ro rere sí, tó yẹ pé inú wọn kò dá sí yín, wọ́n ń dà yín lẹ́yìn ni, tó ń sọ̀rọ̀ yín ní burúkú lẹ́yìn, Ọlọ́run Elédùmarè á bá wa pa wọ́n lẹ́nu mọ́. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy rárá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run nínú ayé Queen Naomi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run nínú ayé Queen Naomi nítorí àwọn ọ̀tá yìí,
wọn ò fẹ́ rere kankan wípé kó jáde o. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó jọ wọ́n lójú. Ó jọ wọ́n lójú. Ọlọ́run ṣe ohun àrà fún Queen Naomi àti bàbá Wẹ̀rin ńlá. Wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ nǹkan tí Dr. Elizabeth sọ báyìí, wọ́n ló wà shocked. Wọ́n ló wà shocked. Ẹ̀yin èèyàn lé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Queen Naomi. Ọlọ́run á máa bá wọn borí gbogbo àwọn eléni ní èèyàn àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtèmi tí mò ń sọ̀rọ̀. Gbogbo ẹni tó máa ń ṣe eléni ní wa, Ọlọ́run á máa gbé wa borí wọn ní agbára Ọlọ́run. Bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí o, a ní ká wá torchlight sí ni. Àbá bàbá Wẹ̀rin ńlá gbé inú ààfin. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe o so that ẹ máa gbádùn gist wa lẹ́kùnrẹ́rẹ́. A dẹ̀ tún máa ṣe prize giveaway wa ní July 15. Ẹ̀yin èèyàn lé ẹ máa gbáradì àti mú àwọn èèyàn. Ọlọ́run á dùn gbogbo wa nínú o. Ọlọ́run á gbọ́wọ́ wa sókè o. Nítorọ jẹ, nítorọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.